ilé ẹ̀mẹ́ta bá nẹ́bí. Ànábì wá ní tí n bá dá lọ́kùn tó la wajabat. Tí n bá sọ fún ọ pé bẹ́ẹ̀ ni ọdọọdún ni kí ẹ máa lọ yóò sì dọ̀nà yẹn fún yín kí ẹ máa lọ́dọọdún àmọ́ ní mínísítà tó á ilé ìṣẹ́. Ànábì jíṣẹ́ tọ́lọ̀ wọn náà fún wa pé ẹ lọ Mákà o àmọ́ Ànábì Muhammad yìí ẹ̀kan lòun náà ṣe Mákà ló ṣe hajj láyé hajj ẹyọ kan tó sì ṣe òun náà ló ṣe kẹ́yìn. Ànábì wá ń ṣe wá lójú kòkòrò ẹ lọ sí hajj torí kí ló jẹ́ ọmọ ṣe wá lójú kòkòrò bẹ́ẹ̀ subhanallah astaghfirullah àfáàlà tí kọ́kọ́ máa gba máìkì Gbogbo àjẹmọ́ àṣàmù ìsìlámù kí bàbá wà lájí àgbà. Ọlọ́wọ́ àti afọ́lájí kò dábí pẹ̀ ọ́, lẹ́kọ́ pààrà lẹ́kọ́ àwọn àgbà pẹ́sà máa ṣe bàbá àti báyìí lọ. Ọlọ́dá rí bàbá pẹ́, ọlọ́dá agbẹ́gbẹ̀ lẹ́yìn wọ pẹ́, ẹgbẹ́ yìí yáwá, ọlọ́pẹ́sà dúpẹ́fẹ́ ní kọ̀ọ̀kan yìí, láti ẹ̀sùn kò sọ́ọ̀tì lé ọmọ. Wọ́n ti ní ọmọ tó ní o, wọ́n jẹ́ òrùpọ̀ ọmọ wálé wá wá wá, wọ́n jẹ́ ọmọ ó sí rí, wọ́n jẹ́ jí wọn pé ìgbé gbàgbégbàgbé bá jọ ṣẹlẹ̀ ní ilé wa, gbogbo ọmọ ilé ayé lọ́wọ́ sọ pẹ̀lú òòrùn, gbogbo ẹni náà tọ́lọ́ ọmọ fún ọlọ́mọdé àbá já wọn lóhùn, gbogbo ẹni náà tọ́lọ́ àyè fún ọlọ́mọdé àti ẹkùn lórí fún wa, ọlọ́jà máa nínú ìdára wọn, nípa bàbá ọmọ jáde ìyàwó náà, nípa àbáyá tó ṣe jẹ́ kùnú ọlọ́mọdé àti apáṣì, nípa ọ̀pá ilẹ̀ yá ọlọ́jà apáṣì, nípa tó wà yunifásitì ọlọ́jà apáṣì, nípa tó palẹ̀ bá wáyé lọ́wọ́ apáṣì wọn, àwọn tó fẹ́ ṣe dẹ́kọ̀ lọ́wọ́ apáṣì wọn, àwọn tó ti parí tó fẹ́ lọ́wọ́ sí lọ́wọ́ lẹ́gbù wọn, ọlọ́pẹ́jọ́ ọjọ́ ìkíkọ́ra, ọgbẹ́ tó jẹ́ pèsè lọ́sà bá wá sẹ́, ọdún pọ̀ wá já sọ́jú ayọ̀, wọ́n já sọ́jú bàbújẹ́, ìlànà ìlà ìlọ́gbà, nípa ọdún wá láti jìnnà àti tòsí ọlọ́pẹ́ta tàbí àwọn ọ̀gá wa, ipò tí jẹ́ ìrìnàmúgbọ́dọ̀ ọjọ́ sí wa, àṣẹ́lú sí àwọn ọlọ́pẹ́jọ wálẹ̀, ṣúgbọ́n ti àdàbí ọ̀ṣẹ́ sábọ̀ ọlọ́pẹ́ta jápásì, ọ̀wálé kí ọlọ́jà sórí ilé, ọlọ́pẹ́ta sọ́ọ̀tì, yọ́wọ́ wọ́n já sí tòdó, ọlọ́pẹ́ta adé làzí, bàbá lè ṣe ọlọ́pẹ́ta dúpẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wa. Ọ̀pọ̀ tó mẹ́jẹ̀ sọ́pọ̀ ọlọ́pẹ́ta bá pàṣì rẹ̀, àti tọrọ fún wa ọlọ́pẹ́ta fẹ́ pàṣì, àwọn tó ń palẹ̀ fún àwọn tó ti ṣe ọlọ́pẹ́ta fẹ́ ní o, mẹ́ta lọ́dọ̀dá mi lẹ́yìn wọn, ẹ̀wúlẹ̀ ọlọ́pẹ́ta bá pàṣì rẹ̀. Ọmọ tí a rí jòrò lára wa, ọlọ́rùn àbìrì àti ọ̀nà àbí ìrúgbọ́ yẹ́ lọ fún wọn láyà balẹ̀, Nàìjíríà lágbogbo lọ́wọ́sà fún wọn láyà balẹ̀. Májẹ́ tàbí ọmọ lẹ́tọ̀ wá, májẹ́ wọn lọ pàdé ẹ̀, ẹ̀rọ ìlànà ìpẹ̀pà, ìyàwó sẹ́ńtà tòbí, ọlọ́pàá jẹ́ ìgbàlẹ̀ náà fẹ́. Májẹ́ ìkọ̀ ọ̀pọ̀ lẹ́wọ̀ yìí, ìwọ̀n lọ́sà láti ọmọ ìjọ túgá, ẹ̀rọ ìpẹ̀ àdìrà àti ọlọ́pàá ọgbọ́ wa, ọlọ́pàá ọgbọ́ wa, ọlọ́pàá sàṣẹ́tì, alẹ́ ṣe ọlọ́pàá àfisọ́rẹ́ sọ́rọ́ ọlọ́pàá àfisọ́rẹ́ sọ́rọ́ èyí ọ̀pọ̀ ìpìtà sí ọlọ́pàá sàjásà sí ọdún lórí ẹ̀ súnmúlà ọlọ́pàá jù ó tú láíláíláíláí máàdì ìgbàbájú ọlọ́pàá jù ó tú máàdì azàn ọlọ́pàá jù ó tú nípa àjàbí alápapọ̀ àfáwọn ọlọ́pàá jù jáfà àti tọrọ akẹ́kọ̀ọ́ òkú wa wọ́n já jòkó wọ́n já jòkó wọ́n sí láyé báwọn alábàájú ṣe sí wọ́n sí ọjà lọ́ta ìyàwó àṣẹ́jọ́ lọ́pàá àkùkò orí wọn ọmọ akúmọ́ sí láti jẹ́nà kúlùkù wọn náà
nígbàtí a ń sọ iṣẹ́ tí àwọn bàbá ń ṣe tí wọ́n ní ká máa sọ fáwọn jàmáà iṣẹ́ wọn náà là ń jẹ́ lọ́wọ́ tí wọ́n wọlé bàbá wa Alhaji àgbà tòní mo sì bá wí dáadáa ni ẹ̀dàpọ̀ ẹjọ́ kú mẹ́ta dáadáa ọlọ́run kó wá fi bàbá láyà balẹ̀ ọlọ́run má já bàbá láyà wọ́n sì dà wọ́n gìrìgìrì má tẹ́ wàhálà ti àfá wa ọlá Nabi Muhammad àwọn aládọ́dọ̀ wọn tí wọ́n já mọ̀ pé àsí ẹ̀kọ́ ojú kéwú lọ gbogbo ẹni tí ó bá mọ̀ bẹ́ẹ̀ ilé Alhaji àgbà ni wọ́n ti máa ń sọ fún yà pé ẹ̀kọ́ tẹ́wẹ̀rí ní ojú kéwú lọ gbogbo ẹni tí ó bá ti wá gbà pé ẹ̀kọ́ ojú kéwú lọ àìgbà táwọn kan gbà ẹ̀rí bí àwọn àfáà ti sọ àgbàdo mọ́dì tí wọ́n dá aláwàdà díẹ̀ ilé yín láti mọ̀ pé èèyàn máa ń lo ẹ̀kọ́ ní fún gbogbo ọmọ tó bá mà ìrìrì ta ṣe lára ti yínú gbogbo ayé ṣe ríre bẹ́ẹ̀ ipé al-adabu fawqa al-ilmi ṣàárù ti wà nìyẹn ọlọ́run wọlá bẹ́ẹ̀ wọlá yé ń ká táà lè dákọ tán tí wọ́n ṣe ríre lọ́dẹ̀dẹ̀ yín tí wọ́n gbé ọ̀dẹ̀dẹ̀ yín tí wọ́n mọ lọ́dẹ̀dẹ̀ yín tẹ́lòmí ti jákàn mọ̀ná kóhun lè dín nǹkan láyé wọ́n lẹ́nìkan bẹ dírẹ́fà ní ṣe ìmọ̀ akú ọmọ kéwà lè kéwà Alhaji àgbà ní tí wọ́n máa rán wá ọlọ́wà kọ́ àwọn ọmọ kan wá wọ́n ní bàbá wá ní ìwọ náà wọlé ẹ̀kọ́ ṣàhádà fún ó ti dì mọ́ màgbà lù wọ́n nísìn ilé yìí ni wọ́n ti máa bùnyàn mà ọlọ́wọ́n afànẹ́bí Muhammad bẹ̀ ọ́ gbogbo tó lè wùkọ́ makéwù yín ọjọ́ ọlọ́mọ fọ makéwù karó lílé Alhaji àgbà kí ló ti ẹ̀sì àmì yẹ dáadáa ní ti ń jẹ́ yẹ́yẹ́ táwọn àgbàlagbà ń pè ọlọ́mọdé yẹ́yẹ́ ọ̀tán mọ́jọ́ ọ̀fẹ́ tán lè bàbá ẹ̀sì sí àmì fún bàbá wa dáadáa ọba tó fi ń ṣe bàbá aláṣeyọrí tó fi yín yọrí sí àwọn tànà tó fi ṣe yín yọrí sí àwọn ti jẹ ẹta tó wá sẹ́yìn kù lónìí lọ́la náà ọlọ́mọdé parẹ́ o ẹ máa ń ṣe àmì bàbá wa aṣorí lára wọn púpọ̀ àwọn lè mẹ́tẹ̀lé lọ síbi tí bàbá Alhaji àgbà ti kọ́kọ́ sí wà sí láyé ní ìhùnbọ̀ àwọn ni wọ́n máa wà lọ pẹ̀lú àfáàmì ṣe fọ́lọ́nsọ inú ìdíje táwà ṣe lára wọn ọlọ́run wọ́lá pé gbogbo àwọn ìrìn àjò tàbá yín lọ à ń kẹ́kọ̀ọ́ a sì ń ṣe ríire sí gbogbo tó bá jáde lára tí ní ríire wọ́n jù tí yín lọ inna a'tainaka aliyuma Nabi Muhammad ìtọ́lọ̀ fi lẹ́sẹ̀sẹ̀ Nabi Muhammad o ẹ̀yin tẹ́ gbọ́lọ́ ń gbọ́ ẹ̀sìsẹ́ hajji yìí dáadáa àwọn àfáà wá gbé àwọn ìlànà kankalẹ̀ wọ́n pè kìníkà ní manasikul hajj afá Adam walillahi ala nasi hajjul wọ́n fẹ́ bọ́ kí ẹ̀dàkùn tún kí dáadáa kí n sáré máa dá àwọn nǹkan tó sọ̀rọ̀ ẹ̀yẹ̀ kí ẹ̀rí sí hajji inú ẹ̀ ní al-ihram kọ́ gbé aṣọ ara mi kọ́dà tí wọ́n bá jọ pé àsìkò tí wọ́n fẹ́ lọ Mákà sí àsìkò hajji wọn tí wọ́n ń súnmọ́ afàyè gbá pé bí ara mi hùn náà láti inú bàálù bí aṣọ ara mi rẹ̀ hùn náà láti inú bàálù àwọn afáfáyè lẹ́lẹ̀ gbé bẹ́ẹ̀ kọ́ máa sọ̀kalẹ̀ pẹ̀lú àníyàn pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak àwọn afáfá yìí bẹ́ẹ̀ lẹ́bí kò sí bẹ́ẹ̀ tó bá fẹ́ wọ́sán sí hajji àmá wọn kan bẹ tí wọ́n bá ti gbé ara míyẹ tí wọ́n sọ̀kalẹ̀ wọ́n máa sọ fún pé la labbaika wala sa'daika àwọn òde tí rẹ̀ ń bí àwọn afọ́fà ayé kọ́ gbówó gúrù mi kó fi lọ Mákà àfẹ́
wọn ò fàyè kọ́ lọ gbówó bọ̀dá rẹ̀ tó ti kú tó ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀ ló ní owó ọmọ òrukàn kó ló fi ṣe hajj torí kí wọ́n kó sábẹ́ wọn àfẹ́ bí wọ́n bá ti ń pè labbaika mọ́ sọ fún pé labbaika wala sa'adik ààrẹ tí rẹ̀ ń bì mọ́ wà bí àfàyè kọ́ di nǹkan mọ́ra kí bá lù mọ́ bá já ìtàwí ìmọ̀ ní ara rí òpin náà àfàyè kọ́ di ájò lọ Mákà àfàyè rẹ̀ lẹ̀ bọ́ bá ti ń pè labbaika mọ́ sọ fún pé labbaika wala sa'adik ìta fẹ́ kó ṣe nìyẹn kó wá pẹ̀lú owó tó mọ́ kó wá pẹ̀lú iṣẹ́ eré tó ń gbébọ̀ láti ìlú yín ipé ìbí tí ń lọ yìí ń lọ pàdé Ọlọ́run bá mi kí n bá lè rèrè ń ta èrè jẹ́ ẹbẹ̀ kí n bá lè rí àwọn àfáà alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe tọ́jọ́rọ̀ yẹn kọ́ wá wọnú hara kọ́ wọnú kàábà kọ́ máa lọ kàábà pẹ̀lú tàwáfù kò sí tàwáfù méje làwọn àfáà nìkan kó sí ń wọlé ọkọ̀ sí tàwáfù o ti gbé ara mi o ti bọ́ọ̀lẹ̀ o ti dàníyàn láti máa lọ pàdé Ọlọ́run ọba rẹ̀ pé labbaika Allahumma labbaik torí pé bí tí ń lọ jìnà ìfẹ́ ń lọ sí ẹ̀bẹ̀ káwọ́ fúta kọ́kọ́ ṣe méje ní kò ṣe ọba ti gbé ara mẹ́tàn ó lọ sí tàwáfù ó sì tàwáfù yẹn méje ní kò ṣe lẹ́yìn ìgbà tó ti gbé ìrọ́ mẹ́tàn tó ti dàníyàn in tó kù fún ọ náà ní kó lọ sí tàwáfù àwọn èèyàn wá fẹ́ràn dédé bàbá ẹlòmí ó wá tún lọ fọgbọ́n kọ́ ìsíkà àbà wọ́n fún náfìlà kan láti ilé wọ́n fún nákàlí kan àtàwáfù tó yẹ kó ṣe yọ́ àníwọ́n ní kọ́kọ́ torí bùkátà tí mo torí ẹ̀ wá òun ṣe sí ara ẹ̀ lófò ní o ìbẹ̀rẹ̀ rí ibúnù afá àti ń fún ẹlẹ́ẹ̀kẹta as-sa'yu bayna as-safa wal-marwa kọ́ lọ sáré sàfà àti marwa kọ́ pẹ̀sẹ̀sẹ̀ gbogbo ń tàn wí ẹlòmí ìrísí pé kò ní mínì kí mùsùlùmí ó sì sanwó Mákà kó sì dé Mákà kọ́ mọ́ sí nǹkankan àfikọ́ wà ní òtẹ́lì àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ dáadáa kó sì lọ Mákà ó sì dágbére ńlé àwọn alájì tó ti lọ lọ́dún yìí o inú òtẹ́lì lọ́wà tó rò parí sí ájì yọ́kàn máa ṣe fàájì náà yọ́kàn máa ṣeré náà yọ́ máa ṣe ránù àfáà tí ń kí ó fún mi dáadáa yìí àwọn manasikul hajj ní nǹkan fún ọwọ́ àwọn nǹkan tó ṣe ọlọ́run èèyàn tó gbọ́dọ̀ sí ní tó bá fẹ́ ní ládàá kò sí hajj in tó gbọ́dọ̀ sí tó wà very important to you to do kìí ṣe pé báyá rin akàn wá ń lọ bẹ̀ bí mo ti lọ ní kíní bí mo ti lọ ń gbá ọwọ́n wá ń lọ ṣeré eré kọ́la ní o ṣe al-wuquf bil Arafa ọgbọ́dọ̀ sí àràfá ọgbọ́dọ̀ sàràfá wàláhì àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ wàláhì wọ́n ṣe rú àwọn èèyàn láyé àsọ́lọ́run débi pé àlè ló pọ̀ bá ti kí ìrìn tó bá fi lè kú bẹ́ẹ̀ ọwọ̀ náà àfá yìí ọmọ rẹ̀ mi lọ́wọ́ fóònù yìí ti púpọ̀ tó àyà ókè
ọwọ́ àkókò ọ̀rọ̀ Muzdalifa kí ló dé mùsùlùmí kí ló tarí gbogbo nǹkan bí eré ọmọ ọpọlọ́run skáàmù yìí níta ń ṣe yìí lẹ́sì kí ní òfìsí ní kan skáàmù wà lásán ọlọ́run skáàmù yìí mímí ma wá lọ sùn lẹ́lẹ̀ ní Muzdalifa àwà sùn àwọn èèyàn wà sùn káàkiri gbogbo tọ́lọ̀ ní àṣẹ pátá ló nítumọ̀ ìwọ ló mọ̀ ìwọ ní òye gbogbo tó bá pa wá láti ká ṣe lágbọ́dọ̀ ṣe ó ní nǹkan kan ṣe lọ́dọ̀ rẹ̀ ni kìí ṣe fún tìkí tọ́lọ́ fẹ́ fi ṣe fún wọn náà ní kó o lè bá ṣe rí ire bẹ̀ ní torí pé torí ìta fẹ́ kó o ṣe rí ire bẹ̀ ní pé fúnra àwọn ọlọ́run la dáná la sì dá lìjẹ́ náà òkúta kọ́lá kó sínú ẹ̀yìn yẹn náà lẹ́wọ́ bẹ̀. Ọ̀dà fún ọ. Ànílẹ̀ ààlẹ̀ wà máa ń kàfàrà gbogbo ẹni tó bá gbẹ́rù gbẹ́rí kìí ṣe pé ìwọ́tọ́ kìí ṣe pé ẹni tí ò kú Nàìjíríà tó lówó nìkan lọ́lọ́run wí ìwọ́ tó kú Nàìjíríà náà tó ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe ńgbà tó dé hajj máa ń kàfà wọ́n náà ti kó sínú abẹ́ wà máa ń kàfàrà nǹkan kan ò sí ọkàn rí sí pé ẹbí ń kásìkú sí ẹlòmíì tó ń fi Mẹ́kà scam àwọn èèyàn olówó fáwọn èèyàn Mẹ́kà wọ́n tún wá mú ìyàkà lọ kí ọdún wá ní sẹ́yìn ti lọ wọ́n lóhun èlò ní ẹ̀yìn náà ti lọ afá yìí ó sì ń sùn ó sunkún gbogbo tó ṣe wọ́n ní sùúrù tí wọ́n lé ní sùúrù Muzdalifa kẹ́ẹ̀sùn wọ́n náà ṣe bẹ́ẹ̀ gbogbo tó bá lè kọ́ jẹ́ ọ̀sọ́ra rẹ̀ lẹ̀ fọ́lọ́run ní tí wọ́n ń pè ní total submission yẹn ó ní la ilaha illallah ibi àwa ń lọ ní bó ní wọ́n ní kọ́ lọ lẹ́kùn ní Jamra wọ́n wá ní àwa rí àfà mo wò lè social media ni wọ́n sọ fún mi ọwá ní ọmọ wá ní a'udhu billahi ó ní dákẹ́ àwúsùgbò èsù tí ń fòun lóúnjẹ lọ nílé dínà mo wò lè Facebook ní wọn fún mi làbárí rẹ̀ kéèsì ẹ̀ kọ́dà mo fókọ bòlú rẹ̀ láti rí ni ó ní dákẹ́ èsù tí mú wá fún wọn lè wọ́n fẹ́ lé dínà ibi ọkọ̀ wọ́n wá nírú wọn lọ Mọ́kà wọ́n wá débi tí wọ́n ti lẹ̀kọ́ wá ní èmi sọ́dàlẹ̀ ìnílẹ̀kùn má sì tá ní òun ní fóun ló ń jẹ́ Nàìjíríà ẹjọ́ mi nílé sí yẹn wọ́n náà ti kó sábẹ̀ wà máa ń kàfàrà Ànílẹ̀ ẹlòmí ò ní ẹ́rì ìrì pé ọba mi kẹ́ ẹkọ́ lọ Mọ́kà kò sí ní lọ ẹ́rì pé Ọlọ́run ṣàánú ilé yọ ẹkẹ́ lọ Mọ́kà kò ní lọ ọwá pín sí méjì ẹmọ̀ wá rorokoro àbí wọ́n sẹ́só ni àbí ibi tán ti ń rówó wọn ni wọ́n gbọ́dọ̀ sí ájì ni àbí kí ló ń kí wọ́n lè lọ kí lọ wá ṣẹlẹ̀ ẹmọ̀ wá rorokoro lẹ́rẹ̀ ẹlòmí Ọlọ́run níbọ̀ ọba fi ọba gbẹ̀rù gbẹ̀rí tó yẹ kó lọ tó lọ fa inna Allaha kí ni bẹ̀lẹ̀ wọ̀ rẹ̀ fa inna Allaha ghaniyyun 'anil 'alamin èmi Ọlọ́run ọba gan mọ́ ọ̀rọ̀ ju gbogbo ayé lọ Anil 'alamin Ọlọ́run ní bó ti rí nìyẹn bí ṣe máa ṣe nìyẹn ẹ̀kọ́ tá ní ọsọ máa ṣe tá ní sọ tọ́ bá ti sọ ó túmọ̀ sí pé iṣẹ́ hajji rẹ̀ ò pé gbogbo tí wọ́n bá ṣe lófin pé kó fi ṣiṣẹ́ hajji náà ní kó ṣe ọgbọ́n tó bá tọ́nà Ànábì Muhammad ṣẹ́ òpónú kan ní ó ní ẹṣẹ́ ọgbọ́n ẹfún wọn Mákà wọn kọ́ lọ bá wọn sàsọ̀rọ̀ Mákà mo ní kò sóòsà Mákà
àti wà láyé globalization al-awlama gbogbo nǹkan ní sí wọ́n ń ṣe fídíò rẹ̀ tẹ́mọ̀ wọnú haramu láìfù òsàkọ́lọ́ pìlẹ̀ Mẹ́kà ọba tó tọ́bá Nabi Ibrahim alayhi salatu wassalam tó ní fàtọ̀ ìhìrìbẹ̀ tí a lè tọ́ àbúrò tí àwọn tí wọ́n ń ṣe ìwádìí láyé wọ́n jámọ̀ kébé yàn bá dún ní sẹ́ntà ibi tí haram wà ibi tí Kaaba wà gbogbo ayé lọ́mọ rí center of life ló wà àárín gbogbo ayé ni máa wo news máa wà Jazeera máka dédú máka gbé fóònù lọ́wọ́ bí òkú máa wo àwọn nǹkan tí ń lọ láyé ọmọ kí Ìsìláàmù náà lọ́nà kò sọ́nà míì kò sí way out míì tí yàn lè fi díwájú Ọlọ́run bí àtúkọ́ sí mùsùlùmí sẹ́jọ́ta náà Ibrahim mọ́lé sọ pọ́sà síbẹ̀ ni lọ́ka ìsìrì Islam mọ́ sí òsà mọ́ yí sí òsà náà ló dá wàhálà alẹ́ lára Nàmúrúdù àti Ibrahim ọba mi tó wá darí lọ sí ilẹ̀ wọn torí pé inna awwala baytin wudi'a lin-nas lallati bibakkata mubarak wa hudan ila al-alamin wọ́n ní bẹ́ẹ̀ ṣe ní mẹ́kàtà ń tàwà fún rẹ̀ ní sánmà tí dìbì nílò tí ń sọ Kùránì tí ń lọ mú Kùránì wà fún Ànábì Muhammad ẹ̀sìn yóò bá Ànábì jagunjagun wọ́n níbi tí ń lọ mú wa báwa sí ń tàwà fún lẹ́ẹ̀lẹ̀ tá ìdíkò bẹ́ẹ̀ náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ sánmà Ọlọ́run tó wá pa Ànábì Ibrahim láti pé kọrù lé báyìí sáà Ànábì Ibrahim lóòrò ní àbọ́bà mi ló fi mọ̀nà má pé báyìí ló ti mọ́ kó lè bá ṣe déédéé tàwọn Ọlọ́run nìkan ni èèwò nǹkankan láti fi dá nǹkankan innaka subhana man abda al-ashiya wa qaddaraha wa man yajuzu alalginikan Ọlọ́run ọba ní kò ní kọ́pì tí ma ń wò mímú ọba tí ò ní kọ́pì tí ma ń wò láti fi ṣe nǹkankan àfi kẹ́ ẹ wo kọ́pì tí ẹ̀ ani Baytil Izza wọ́n wá ń tàwáfù ló bí wà sọ́fà tí ń sọ́fà wà tọ́nà wọ́n fi wọ́n búra àwọn tí wọ́n dúró tán tó sáfù níbo wọ́n ti tó afá ìṣẹ́ sùúrù níbo wọ́n ti tó sẹ́mi àti ẹ̀rí wọn wọ́tọ̀ ìhìrìbẹ̀ tí a lè tọ́ ìfínà wà láàkì fi ní wárò ká ìsùjú ibi tí ń jọ náà tánà Ibrahim mọ̀ sí ẹ̀rùn ti dé ni ọmọ mi ẹ̀ṣẹ́ dáadáa ẹ̀ṣẹ́ umra yín ẹ̀ṣẹ́ hajj yín kó pé àṣẹ Ọlọ́run ni ìwọ ṣe sọ pé ẹ̀yẹn nígbàtọ̀ pé rí búkà lọ sí bọ̀ láti Nàìjíríà ò lè lẹ̀kùn má sì dání àtọ́bá tí ma kó lè lẹ̀kùn má wùlẹ̀ lọ afáàdámù ń bọ̀ wá wọ́n ní bọ́ bá ṣe yíò tọ́kọ̀ fárí rẹ̀ kó tó pẹ́ náà dáyá pọ̀ bá lè fà tán gé kù díẹ̀ nítorí àrùn inú ayá tó ń kéwọn náà ni ó bọ́yá àrùn kan ń ṣe wọ lérí a sì dẹ̀kùn fún yín ọwà ní no afáàdámù ọwà ní no mi nǹkan lè tẹ́rì mi fẹ́ ní bọ́dì anyhow Ọlọ́run àgbà bẹ́yẹn náà o ti bọ́ sí wà mọ́ ń kàfàrà wọ́n náà ti kó sí ọgbẹ́rùn gbọ́n ní sáṣẹ tọ́pọ̀ ọ̀nà afẹ́ ẹlẹ́mì mùsùlùmí kọjọ pé bí ọba lówó tó ní ìkẹkẹjọ́ mọ̀ ògbò ọkọ̀ fẹ́ lọ Mákà torí pé èrè tó rí mẹ́rin kí má gbẹ̀rẹ̀ gbogbo náà afáàdámù ó àforíjìn ẹ̀san tó rí látara kó sí hajj ní kó ọ̀rọ̀ àforíjìn Ọlọ́run ọdọ́mọ tuntun gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ti bí ọ láti padà sílùú yìí ẹ̀san táwọn kọ́sọ fún ọ̀nà mọ́gbẹ̀rẹ̀ gbogbo náà ta ní ọ̀rọ̀ ẹrù ẹ̀sẹ̀ nínú wà yìí wọ́n wá ní tọ́ bá lọ́bì kan o tọ́ bá ṣiṣẹ́ tún wọ́n ní o ṣe ń bẹ̀ o gbogbo ń tàà ṣe fún ọ gbogbo tó ti ṣe fún wa àbó o ṣe fẹ́ nìkan àwọn Ọlọ́run á fọ̀ ọmọ ń bẹ̀ wọ́n ní ẹ̀san tó kọ́kọ́ rí nù kò ṣe hajj ọ̀rọ̀ àforíjì Ọlọ́run tó wọ́n náà tọ́ lọ Mákà só lè rí ó rí táníyàn rẹ bá ti dá tọ́ tẹ̀ láṣẹ Ọlọ́run tọ́ tẹ̀ láṣẹ tá Ànábì Muhammad pa wá pé ká ṣe kọ gbà pé Mákà nìkan ni mínísítà tọ́ a o ìrun ò rí bẹ́ẹ̀ o àkíkú ní ìrun
àgbàkú ni àfà yìí mo ti mọ̀ náà ló jẹ́ ìdílé lóde máa rọ́ṣì náà a ní ilẹ̀ alẹ́mí wọ́n lè yíò lè kẹ́kọ́ ọ̀kan nílá foríjì nìkan kọ́dà ọwọ́ àlìjẹ́nà alhajjul mabrur anábì ní ilé ọgbọ́ anábì ní kò ní rẹ̀sàn kan illa aljanna ọ̀sẹ́sàn kan tásán laysa lahu jasa'an illa aljanna anábì ní kò ní rẹ̀sàn kan tásán gbogbo tó bá sí hajji rẹ̀ pé tó pé pérépéré àlìjẹ́nà láàfi ṣe gbogbo ẹ̀ ẹ̀san tásán ni pé yóò wà àlìjẹ́nà tani ọ̀fẹ́ wà àlìjẹ́nà níbi àti ẹni tí ọ̀fẹ́ wà àlìjẹ́nà kọ́ náwó kárí no má sí ha ó lè mọ́ wẹ̀ lómi tọ́rọ òun náà lóhun ọlọ́lọ́ mú wa scan ní in scam wa ni bó ti wá dáhun ta fẹ́ wà àlìjẹ́nà wọn wá ń fún wa ní way out táfi wà nínú way out nínú ẹ̀gbọ́n nínú way out téèyàn lè fi wà àlìjẹ́nà òun náà ni kọ́ ní lẹ́mí rẹ̀ kọ́ fẹ́ lọ Mákà bọ́lọ̀ ń bá kẹ́mi lọ bí ọ̀bá kẹ́mi náà mọ́ fẹ́ lọ àìkẹ́ tàwọn kan lásìkò tí wọ́n ò rí tí wọ́n gùn ní wọ́n fẹ́ rìn lọ. Bàbá wa yára nìyẹn tó wí dáadáa. Ọlọ́wọ́ bá dábò rẹ̀ bọ̀ wọ́n. Ẹ̀san tó rí nìyẹn bọ̀ bá ti ṣe sí ájì rẹ̀ pé ọ̀dọ̀ màdìjẹ́nà. Anábì ilẹ̀ sọ̀tá sànù gbogbo ẹ̀ tó wá sí ájì rẹ̀ pé yọ́dọ̀ màdìjẹ́nà. Wà ní ọwá fẹ́ wà àlìjẹ́nà ta ni ẹ̀yẹ ká àlìjẹ́nà ọmọ wù àṣẹ tí Mẹ́kà bá ti ń wù ọkọ̀ ọ̀fẹ́ lọ àlìjẹ́nà ní wù ọ̀hún ẹ bá ń wí ọlọ́run wọ́n lábí tá dé yìí gbogbo ẹni olókùn lọ́nà wọ ọlọ́run mọ́ sí wọ́n lérò náà ẹ̀rọ yẹn sí sí àmì yẹ́kẹ̀yẹ̀kan ọlọ́run èmi ń sọ fún ọba yìí gbogbo àwọn tí mo lálìkìyàmà tí mo ní lálìkìyàmà tí mo lọ́dọ̀ rẹ̀ dákun mọ́ sí wọ́n lérò náà bàbá wa yára ní àlá ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ ẹni tí ń bá ń wù jẹ́ jù báyìí pé gbogbo wa tí ń bá ń wù tí ń wù ọkọ̀ wà Jánnà ó ti wá ṣiṣẹ́ hajji ó ti ṣe láṣẹ pé àlá máa gbọ́ kú èrí rẹ̀ èmi ètí ìlú àmọ́ tí ń bá lọ bá fà yí ti wí náà lèmi ní ó ṣe gbogbo tí wọ́n bá ní àṣẹ ń bẹ̀ ní ṣe àbáyára ní máa gbọ́ èmi náà tí ìlú mo sì fẹ́ lọ yìí sì já kan orí Ọlọ́run pè lè ẹni náà Ọlọ́run àlìjẹ́nà ló fi ṣèmí náà lẹ́sẹ̀ kò sẹ́sàn kan tó ju kéèyàn wà àlìjẹ́nà lọ yìí máa sọ pé báyé ti dùn ún gbé yìí àlìkíyàmà lè jù bẹ́ẹ̀ lọ sẹ́kọ́ yẹ kí ní báyé ṣe sọ̀rọ̀ gbé yìí àmọ́ àfà èèyàn mọ̀ téèyàn bá mọ̀ pé táwọn àfà máa sọ fún wọn pa àlìkíyàmà bẹ́ẹ̀ lórí ọmọ pé báyé ti dùn ún gbé yìí àlìkíyàmà sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀bátẹ́gùn ní fẹ́ni lágùn ẹni tó wà náà lẹ́lẹ́ ńkọ́ ẹbá ń ké afẹ́kọ́ lọ Mọ́kà nítorí kí gbogbo mùsùlùmí kẹ́ lè bá papọ̀ kó yẹyìn gbogbo ẹni ó bá jẹ́ mùsùlùmí tó gbọ́rọ̀ ń gbọ́
tó bá dìjú àràfá àbí tó bá wùgbà tí wọ́n ti tàwáfù táwọn èèyàn wọ́n ń kórì tí wọ́n ń pè ọlọ́run mọ́sán mẹ́wàá eré ìrètí ọ̀nà mọ́ wá wípé àbálìkì àmà ti dèrè gbogbo ẹ̀nà wá fẹ́ lọ mọ́kà kọ́ náwọ́ rẹ̀ ọ̀nàwọ́ ọlọ́run o ẹ̀kàwọ́lẹ̀ anú ẹlòmí ma ṣe mí àfá Adam anú ẹlòmí ma ṣe mí bọ́bá ní ẹwù nǹkan báyìí yóò ní wà láwọn àfá àwọn pọ̀ pọ̀ tó dé Sheikh Abdurrauf oníwàásí àgbáyé ẹ̀dọ́kẹ̀ bá wílé àdáfàfà ní àtàfà rẹ̀ púpọ̀ ọ̀rẹ́ mi nàfà àfà wá sọ̀rọ̀ fún mi lọ́kẹ̀ ó ní gbogbo ọjọ́ tí bàbá wà sí àgbáyé bá ní Sheikh Abdurrauf ìgbà wálẹ̀ Fatiha Mu'allakat ọ̀rọ̀ kan lábádé bẹ̀ àfà wá ní ìwà kọ́kọ́ dà níyàn tara mi náà ẹnìkan ló fi bá fásàràdà pé alájísí wà kó ayé yìí sí wọ́n ń dà sí àfà wọ́n gbà tó ń tọ̀ wọ́n lọ́tún àfà wá ní wọ́n gbogbo ọjọ́ tàfà mi bá ní nǹkan kankan èmi kọ́ pàfà mi bá ti ní ẹ̀dà níyàn èmi náà sì dà níyàn gbogbo tí mo tọ́ ọlọ́run sí ọdí ọwọ́ ti ẹ tó ní pàfà rẹ̀ mọ́ sọ́rọ̀ àdánù mọ́tò ó dé wà sí ó ní ẹ̀dà níyàn ó láwọn àfà tó fẹ́ gbowó nù wọ́n scam àwọn èèyàn lọ afádámù ojú kan náà lọ wà ọ́n dáwùtù ọlọ́run ọmọ ọlọ́run lọ́lẹ́nu afádámù wọ́n ni mo ṣe ní ẹni tí ọlọ́mọ́gà kan náà wà òde bọ́yá ọmọ pé bọ́yá ń tọ́lọ́run ti ẹ̀yẹ́ lè ti lẹ́nu mi náà pé àwọn tí ọba ọlọ́mọ́gà kan náà wò káàsì stamp ọlọ́run mọ́ fẹ́ lọ́mọ tó náà wà òwò ẹ̀dà àwọn bàbá ní akáwọ́ kalẹ̀ bàbá wa náà lùmọ́sà wọ́n ní àwọn fẹ́ lọ wọ́n wá mú 1000 wá ẹ̀zá ti yọ̀nda yìí ń hórẹ̀ ní mọ́ fà bàbá bẹ̀ ní ẹ̀yọ̀nda bàbá wa Buruma wọ́n ní àwọn fẹ́ lọ 500